bó o ní sálàáfíà lẹwà sí dáadáa ni mo tún bá yín. Ẹnìkan mọ̀ wípé akíní ṣẹlẹ̀ lónìí. Àtúntò bọ́ sí òpin ọ̀sẹ̀ bí mo ti mọ̀ sọ pé ká tó ṣẹ́jú ká tó là pa. Òní tún ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé. Ọ̀sẹ̀ tó parí ká tó ṣẹ́jú ká tó là. Ní ìlú tèmi tàbí nílẹ̀ Yorùbá, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ó jẹ́ ọjọ́ àbámẹ́ta báyìí, ìyẹn ò parí ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀, ìyẹn la máa ń fi oríṣiríṣi òde àti ìnáwó sí. Àyìnṣẹ́ ti parí. Gbogbo fàájì tí ń bẹ lára àwọn èèyàn tí wọ́n fi sára ní gbogbo àárín ọ̀sẹ̀ nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n wà tú kẹ̀kẹ́ gbogbo ẹ̀ kalẹ̀ ní ìparí ọ̀sẹ̀ lọ́jọ́ àbámẹ́ta. Wọ́n wà ṣe kíni, wọ́n jẹ fàájì ọmọ sàn lọ́tún yóò mọ sàn lósì. A ní ìpàdé àwọn lọ́balọ́ba, àwọn níjòyè, ibẹ̀ ni èmi ń lọ ní ojúmọ́ ọjọ́ àbámẹ́ta tòní. Mo wá fẹ́ yà síbi kan kí n tó débi mò ń lọ. Ibi tí mo fẹ́ yà sí kankan kọ́ mò ń lọ, àmọ́ ń yà bẹ́ẹ̀ díẹ̀. Ìtàn kékeré kan mo fẹ́ mú wá. Ẹ mọ̀ pé Yorùbá a nítàn tó jinlẹ̀ dáadáa. Àmọ́ ńgbà tí ayé di ayé ọ̀làjú, Yorùbá bọ̀ wọ́n ní ayé ọ̀sá lè dá ayé ọ̀làjú ká máa fi ojú egbò tẹ̀lẹ̀. Nítorí náà ara àwọn nǹkan kan tá a máa ń sọ nípa ìlú tèmi ti wá, ẹ ṣáà mọ̀ pé ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín fàdẹ́rẹ́rẹ́ alálàyé Yorùbá, ọmọ Ìbàdàn ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní tí wọ́n máa ń sọ ń pa wa tó jẹ́ pé mo fẹ́ yànnàná rẹ̀ fún wa lọ́jọ́ tòní kó lè ṣe kíni, kó lè yé wa dáadáa. Torí ìgbà míì tá a bá sọ ká sọ pẹ̀lú òye tó tún kún. Kí ni tí mo fẹ́ sọ lónìí? Àmọ́ ìtàn kòńkóló kan ráńpẹ́ ni ó mú wa lọ ibi tí mo fẹ́ yànnàná fún wa, tí mo fẹ́ túmọ̀ dáadáa kí ó lè yé gbogbo mùtúmùwà. Kí ni nǹkan náà? Ilé alájà gogoro kan ni lára àwọn oríṣiríṣi ilé alájà gogoro tá a ní ní ilẹ̀ Ìbàdàn. A máa ń pè ní Bowers Tower. Ẹ mọ̀ pa lóríṣiríṣi tó pa ní Cocoa House, a ní mọ̀ pé wà ní gbogbo ẹ̀. Àmọ́ èyí ilé alájà gogoro kan tá à ń pè ní Bowers Tower, ìní ó ṣe atọ́nà wa lọ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Bowers Tower yìí wọ́n fìdí rẹ̀ sọlẹ̀, wọ́n sì ṣí fún gbogbo àwọn èèyàn kí wọ́n wá rí ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún 1936. Àti ìgbòmìnira wa ń gbà náà. A sì wà lábẹ́ ìṣàkóso àwọn èèbó nígbà tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Sísí tí wọ́n wá sí Bowers Tower tí wọ́n kọ́ yìí, wọ́n fi sọrí ẹnìkan ni. Ọ̀gágun ni. Wọ́n ṣe mọ̀ pé ogun náà ni àwọn èèbó fi kó wa ń gbà náà. Kì í ṣe pé bóyá ó ti yé yín gbogbo ọ̀rọ̀ ohun ká mọ̀ sọ ohun tí yóò fa wàhálà àti ẹ̀tanú wá. Ẹ sáà mọ̀ pé lágbàgbà náà àwọn èèbó ni wọ́n ń ṣe olùdarí wa. Tọ́ ní ilẹ̀ Ìbàdàn nígbà yìí, ọ̀gágun yìí ni wọ́n ń pè wọ́n ní Lister Báwà. Ni wọ́n ń darí wa nígbà náà ní agbègbè Ìbàdàn ní àsìkò tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ṣé ẹ rí Bowers Tower tí mò ń sọ yìí ń bẹ ní Oke-Are níjọba ìbílẹ̀ Àríwá, ìyẹn Ìbàdàn North Local Government nìbàdàn. Kí ló dé? Kí ni mo fẹ́ sọ gangan? Tọ́ bó ti ṣẹlẹ̀ rí. Ṣé ẹ rí wọ́n mọ̀ pé Ìbàdàn lọ́mọ ọmọ Láyípo. Ibi tí mò ń lọ gangan mo ṣẹ̀ déhùn kí n sojú abẹ́ǹkù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Tán bá ní Ìbàdàn lọ́mọ ọmọ Láyípo, mo rí i pé nígbà tó ti pẹ́ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi nǹkan. Wọ́n ní àwọn Ìbàdàn ni wọ́n máa ń tàn yàn jẹ, wọ́n iná tààrà, wọ́n máa ń kákò, wọ́n bá sọ nǹkan fún ọ jẹ́ lọ yẹ̀wò, kì í sòótọ́ ọ̀rọ̀. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ẹ̀ gangan pé Ìbàdàn ni ọmọ Láyípo? Ṣé bí ilé alájà gogoro tí mò ń sọ ẹ̀ Bowers Tower, ó ní ṣe mọ̀ pé kinní kan ń bẹ tí a máa ń pè ní staircase, tá a máa ń gùn lọ sókè ní ilé orí òkè, gbogbo wa láti rírí. Kì í ṣàkàbà tá a máa fi gòkè bíi ládà, àmọ́ èyí bí àkàbà tẹ́sẹ̀ ń gùn ni staircase. Ó ní 47 ẹ̀yìn 47 staircase. Ó wá ṣe kíni? Ọlọ́ n ò ṣe tààrà, ọlọ́ 47 bẹ́ẹ̀ ìní ń bẹ nínú Bowers Tower yìí. Tẹ́ bá ti wọnú rẹ̀ tẹ́ ń gùn lọ sókè pátápátá. Béèyàn bá dé orí òkè Bowers Tower tán pátápátá ní orí òkè rẹ̀ gangan, yóò mọ̀ rí gbogbo ilẹ̀ Ìbàdàn báyìí. Gbogbo ilẹ̀ Ìbàdàn yóò mọ̀ rí gbogbo ẹ̀ bó ti rí nítorí pé ó ga gògòrò. Wọ́n mọ̀ ní Ìbàdàn lọ́mọ ọmọ Láyípo. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Láyípo ni
ntọ́lọ́ àkàbà tá a mọ́ gùn lóòkè mẹ́tàdínláàdọ́ta tí wọ́n ṣe ntọ́lọ́hún nígbà táwọn ará Ìbàdàn wá bẹ̀rẹ̀ sí gun lóòkè wọ́n wà ní ọmọ ga ìwọ tún ní Láyípo èyí o Láyípo ni pé ntí ọ̀nà tààrà ntọ́lọ́ tó máa ń sọ fúnra wọn pé ọlọ́mọ Ìbàdàn ò tí ì lọ Láyípo yún yẹn pé ò tí ì lọ bá wá sítáwà kó rèé gun lóòkè Ìbàdàn lọ́mọ ọmọ kíni ọmọ Láyípo wọ́n tẹ̀ tún mọ́ níbàdàn lọ́mọ ọmọjé níbo lòjé ṣe bíbì kan ní ilẹ̀ Ìbàdàn lòjé táwọn èèyàn ń gbé so ti dóje wọ́n lòjé ni pé tán bá ná fòjé jẹ́ èèyàn wípé wọn ò sọ tààrà wọ́n sọ nǹkan tí ò yí ọ tí wọ́n dì tí wọn ò tú torí náà Ìbàdàn èèyàn pàtàkì ní àìṣe ẹlẹ́tàn ṣé ẹ mọ̀ pé ńgbà táyé wá darí ẹ̀làjú náà bẹ̀rẹ̀ sí sọ pé nǹkan báyìí ni o nǹkan báyìí ni o nǹkan báyìí ni o nítorí náà ibi tí ọ̀rọ̀ Ìbàdàn lọ́mọ ọmọ Láyípo ti jáde wá gangan ní ọdún 1936 ẹni bá wá sítáwà tí ń bẹ lókè-Àrẹ níjọba ìbílẹ̀ àríwá ìyún Ìbàdàn north local government ẹni pé so o ti gun orí òkè tó ní àkàbà mẹ́tàdínláàdọ́ta tí ń bẹ lókè-Àrẹ so o ti kùn dókè ọmọ Ìbàdàn ò tí ì dé bá wá sítáwà ọmọ Láyípo nítorí náà mo já wa nu o bí wọ́n ti mọ̀ sọ àwọn aláṣà wọn ò ní mo já yín tán lónìí náà ní ọjọ́ sátidé òpin ọ̀sẹ̀ ọ̀dà náà gbogbo ibi tí fàájì bá wà lónìí kẹ́ẹ̀tú kẹ̀kẹ́ jó kalẹ̀ àdúpẹ́ fún ẹ̀mí àti àlàáfíà ìmọ̀ tó mọ rí yín gbàgbọ́ tí ọ̀pẹ mọ̀ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Fàdérà alálàyé Yorùbá ní kí yín pé Ìbàdàn lẹ́mọ̀ mọ́ Láyípo bẹ́ẹ̀ bá ti yọjú sílẹ̀ wá ń bàdàn ẹ̀dí bá wá sítáwà lókè-Àrẹ o kẹ́ẹ̀rí fojú ara yín kó ní tí mò ń sọ ìlú mi ò ní bàjẹ́ ilẹ̀ Ìbàdàn ò ní bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ yóò máa tẹ̀síwájú ni ó dàbọ̀.